mọ́ kí gbogbo yín o nílé lóko àti lẹ́yìn odi. Èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè náà ni ẹyẹ méjì tí ò gbọdọ̀ bá wọn jáṣe aláyéláyé fún àbàdà. Ẹ kó bélédùn wá ti pé orí mọ́ kí yín lọ́dẹ̀ yìí ọ̀dẹ̀ yín ọ̀ní laná. Baálélé yìí ọ̀ní bá wọn kú bá jáṣe kú tó ń tògóró. Ìyálélé yìí ọ̀sì ní bá wọn wọlé bágùntàn ṣe wọlé tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. Kéwékéwé ayé o kò ní kó yín lọ́mọ lọ nínú ilé yìí o. Àṣà ayé ìrèrè ayé ọ̀ní gbé yín lọ́mọ lọ mọ̀ ń perí o. Mọ́ kí gbogbo yín ẹ kú bélédùn wá ti pé orí. Mọ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí nílẹ̀ Yorùbá ilẹ̀ Òòtù nífẹ̀ẹ́ òdáyé. Mọ́ kí gbogbo yín o ẹ kú bélédùn wá ti pé orí o. Mọ́ kí yín nílẹ̀ adúláwọ̀ mọ́ kí yín jákèjádò gbogbo àgbáyé pátápátá. Pàápàá jùlọ mo wá bẹ́ gíjà sípínlẹ̀ Ògùn mo wá tọ̀tọ̀tọ̀ mo tọ́ títí mo fi déjọba àbílẹ̀ Pókíà mo wá fapá kan yà sílùú tá ń pè ní Kọ́ọ̀lájé ìdí ìrókò. Gbogbo ẹ̀yin olóòṣà tí ń bẹ ní Kọ́ọ̀lájé ìdí ìrókò ẹ dákun ọmọ gbéné sínimí àgbékọ́rùn roko. Mo júbà gbogbo yín pátápátá o. Ṣe mọ̀ ọmọdé ò gbọdọ̀ mórí jẹ kó mọ́ra lọ́wọ́. Ẹ̀yin mo júbà gbogbo yín o. Bá a bá ríbi tí mo ti sọ̀rọ̀ kan tó rí bákan ẹ dákun ẹ forí jì mí. Ẹ̀yin náà lẹ sọ pé èèyàn ní ń bẹ lẹ́yìn orò tó rò fi ń dún. Wọn ò tó wé pawájú yín ẹ̀yin àgbà tó ṣe bí òwe. Mo wá júbà wọn tó yẹ kí n júbà ní. Àdáṣe ní hun mọ́ ìbà ò gbọ́dọ̀ hun mọ́ ẹ má jò hun mí o. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń bẹ nílùú mo júbà gbogbo yín kì í ṣe pé mò ń dá ṣe. Ẹ̀yin náà lẹ fún mi láyè ẹ̀yin lẹ fún mi láṣẹ ẹni kí n mọ̀ ní ṣùjọ́ ẹlẹ́ńbẹ lẹ́yìn mi gbágbágbá bíi kíni Olúgbadé Ọlárọ̀ ẹ̀yin àwọn náà ń bẹ gbogbo wọn lọ gbéṣẹ́ rán ìmí àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Ṣe mọ̀ pé bẹ́gbẹ́ kan bá ń bẹ bí wọ́n bá fẹ́ rán yàn kan iṣẹ́ ẹ̀yin wọ́n sọ pé ìwọ ọmọ tó kéré jù yìí ìwọ ni ọlọ́rẹ̀ jíṣẹ́ ọ̀hún. Mo lè máa jíṣẹ́ ìlú kì í ṣẹ̀tọ́ tèmi láti jẹ àmọ́ ṣe mọ̀ wípé bá a bá tún jẹ náà a tún fi na àwọn kan lọ́rùn ni. Pàápàá ẹ̀yin tẹ́ jágbàlagbà àwọn nǹkan tí mò ń sọ wọn ò dáṣọ o. Ẹ dákun ẹjọ́ máa jú mi sọ ẹ sì jọ máa jú mi ṣe. Èyí ni láti fi tó gbogbo aráalé àti èrò ọ̀nà létí. Gbogbo ẹ̀yin ọmọ ọkọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire ilẹ̀ Òòtù káàárọ̀ àjíbí ni mò ń sọ. Ẹ̀yin ọmọ bíbí ìpínlẹ̀ Ògùn pàápàá jùlọ ẹ̀yin àlejò tí ń kọjá láàrin ìlú Kọ́ọ̀lájé ìdí ìrókò bọ́dà. Ọ̀rọ̀ yóò sì yọ gbogbo onílé àtàlejò tí ń gbé láàrin ìlú Kọ́ọ̀lájé ìdí ìrókò bọ́dà alẹ́ o. Gbogbo wa ńlá mọ̀ pé ọ̀kan lára àwọn àgbà ọba aládé ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí Oníkọ́ọ̀lájé tí ìdí ìrókò bọ́dà His Royal Majesty late John Ọlákúnlé Òjó JP Toríwàlẹ̀ àṣà tó dágbére fún gbogbo ànàgó àti gbogbo ọmọ Kọ́ọ̀lájé ìdí ìrókò tó darapọ̀ máwọn baba ńlá baba wọn. Gẹ́gẹ́ bí àṣà ilẹ̀ Yorùbá ní èyí tó kan àwọn òòṣà lọ́kan ọ̀jọ̀kan Orò Ṣàngó àwọn Ìdàṣẹ̀ Oòduà Ọbàtálá Ọbàtáṣà ọba takuntakun lóde Ìrànjé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mélòó mo fẹ́ kà nínú eyín Adípèlé. Mo ti wé fún yín tẹ́lẹ̀. Ilé kan òòṣà kan nínú ìlú Kọ́ọ̀lájé ìdí ìrókò. Ìlú ńlá, ìlú àwọn alágbára, ìlú àwọn akọni, ìlú pàtàkì nílẹ̀ ànàgó, ìlú bọ́dà àkọ́kọ́ tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn nílẹ̀ Yorùbá. Ṣé ẹ ṣe mọ̀ pé bí wọ́n bá ṣe bó ti yẹ kí wọ́n ó ṣe ó di dandan kó rí bó ti yẹ ó rí. Èyí ló mú gbogbo àwọn olóyè onífá aláwo oníṣàngó ọlọ́bàtálá ọbàtáṣà ọba takuntakun lóde Ìrànjé Oòduà Ṣàǹgbétọ́ ọ̀jẹ̀ àgbọn ni mo pè rí o. Tàbí kí n sọ páwọn onílẹ̀ ẹ wá gbọ́ o tàbó ń tàjà olùgbé inú ìlú. Ọ̀rọ̀ yìí ò yẹ nìkan lẹ̀ o. Gbogbo ọjọ́ ọjà owó dé ni wọ́n ti mú fọ́jọ́ tí wọ́n ó mọ forò ṣètùtù. Tí gbogbo ọjọ́ ọjà àgọ́ ṣàṣà ẹlẹ́ẹ̀kejì ó sì jẹ́ ọjọ́ tí wọ́n mú fòòṣà ọba. Ìdí tí mo fi pè lọ́jọ́ ọjà àgọ́ ẹlẹ́ẹ̀kejì ṣe mọ̀ ọjọ́ márùn-ún ni wọ́n ń nájà àgọ́.
àmọ́jọ́ mẹ́sàn-án lọ́jọ́ òòṣà ọba ṣe é ṣe mọ̀ ọjọ́ yìí pé bí owó bí wọ́n bá nájà gbọ́ lónìí tí wọn ò sì gbọ́ òòṣà ọba èyí ò fi dáni lójú pé ọjọ́ ọjà gbọ́ tí ń bọ̀ lọ́jọ́jọ́ kẹsàn-án yóò jọjọ́ òòṣà ọba. Wọ́n fọ ọjà kan wọ́n wàá ṣe òòṣà ọba lọ́jọ́ ọjà míì ló fi jọjọ́ mẹ́sàn-án. Àmọ́ ọjọ́ karùn-ún tí í ṣe ọjọ́ ọjà owó dé ọ̀ni wọ́n mọ̀ gbé orò ńlọ́jọ́ toro. Àwọn nǹkan míì náà sì tún ń bẹ o. Ṣé ẹ mọ̀ pé kìí ṣe gbogbo aṣọ là á ṣá lórùn? Àwọn nǹkan ètùtù míì tó ń bẹ tí wọ́n ń ṣe fún ìlú tí ó sì máa mú ìlú tùbà tí ó sì máa mọ òtúnṣe gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tó yẹ kí wọ́n ṣe fún ọba tó wàjà. Àmọ́ àwọn àkókò pàtàkì tó yẹ ká pọ́nlé fún ètùtù tí wọ́n ń ṣe fún àlàáfíà lóyìí náà ni látago 11 àṣálẹ́ títí dago 4 àárọ̀ ọjọ́ kejì. Ẹ dákun ẹ jẹ́ apásìkò yìí lé o. Ṣé ẹ ṣe mọ̀ póru òmẹni ọ̀wọ̀? Àlàáfíà lùkọ́ lájẹ́ ìdí ìrókò bọ́dà ńlọjẹ gbogbo wa lógún. Ìlú kọ́ lájẹ́ ìdí ìrókò ò ní bàjẹ́ o. Oníṣẹ́ ọwọ́ ó túbọ̀ máa rí ṣe. Bẹ́ẹ̀ làwọn oníṣòwò ọmọ rere jẹ́ o. Aboyún ilé ó sì mọ bitibitire. A ní fojú sunkún ọmọ láṣẹ Èdùmàrè. A sì ní báwọn rìnrìn àjò àlọ́ọ̀dé. Eku ọmọ ké bí eku, ẹyẹ ọmọ ké bí ẹyẹ. Bẹ́ẹ̀ náà sì lọ́mọ èèyàn ọmọ fọ̀n bí ọmọ èèyàn. Mo kí gbogbo yín o. Ẹ kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí. Mo wíire àbí wọn ò wíire.